kú dédé àsìkò yìí ní gbogbo bí tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́ ẹ wo fọ́nrán yìí. Kẹ́bọ̀fin kẹ́bọ̀dá àṣẹ Olódùmarè ìkí mi gàgà ìkìlì àtúntò. Mi ò balẹ̀ látìgbà yẹn látìgbà tí mo ti ṣe fídíò olólù. Tu Olúbàdàn lórí pé olólùfẹ́ jáde pé káwọn obìnrin má jáde olólù ò ní rí àwọn obìnrin ṣé nítorí pé nífẹ̀ẹ́ àwọn èèyàn àbí nítorí pé fẹ́ kí ìlú lọ síwájú. mi ò sí mọ́ rárá èmi ìbùyín tẹ́lẹ̀ ẹ̀yin ẹlẹ́bọ ẹ̀ ní kúre. The cleansing rites that she's been made to do. And I have this to say. Firstly, I pay ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò síbẹ̀. Ìwé ẹlẹ́sìn mímọ́ kan sọ dé ibì kan wípé ká fi ti Késárì fún ti Késárì. Ẹ jẹ́ ń jẹ́ kẹ́ mọ̀ wípé lára nǹkan tó ń bá wa fẹ́ra nílẹ̀ Yorùbá òun ni wípé ẹ̀sìn tó ní kálukú gbé dání jẹ́ ọ̀kan gbòógì. Tẹ́ ẹ bá mọ̀ I stand to be corrected tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ̀sìn ó pẹ̀lú nǹkan tó ń bá wa fẹ́ra nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká sọ pé lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Tá a bá tètè wọ́ ojútùú sí àwọn nǹkan wọ̀nyí ó ṣeéṣe kó ṣe ìpalára fún àwọn kankan torí èní kan torí ọ̀la ni. Kò jẹ́ tuntun mú wípé arábìnrin kan Wàsílà ni wọ́n pe orúkọ rẹ̀ wípé ó lọ wo eégún Olóòlù ó ṣe bí ọkùnrin ó ya fọ́nrán rẹ̀ ó dẹ̀ fi sí orí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́. Wọ́n ní ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáde lójú ara rẹ̀ débi wípé ó fẹnu ara rẹ̀ sọ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tó fi wá di wípé wọ́n ṣe tutù wọ́n ń ṣe oríṣiríṣi fún láti lè jẹ́ kí gbogbo àwọn nǹkan wọ̀nyí kó fò dá. Awuyewuye gbọ́n pé ó jáde kúrò láyé ṣùgbọ́n mi ò ní fi taratara gbà pé bóyá ó jáde kúrò láyé o bóyá kò jáde kúrò. Ìròyìn kan fìdí rẹ̀ múlẹ̀ wípé arábìnrin náà ṣì wà láyé wípé kò sí ohun tí ó ṣe o ẹ̀dìn yẹn mú. Ṣùgbọ́n ohun tí mo kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí gangan ni wípé èèyàn mẹ́ta ni mo fẹ́ bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí gangan tí mo dẹ̀ fẹ́ jẹ́ kí ẹ bá mi dìímú dáadáa. I stand to be corrected tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody. Àwọn ẹni àkọ́kọ́ tí mo fẹ́ bá wí òun ni àwọn ọ̀dọ́ ayé ìsìn àwa ọ̀dọ́ àti àwọn Gen Zs tó jẹ́ wípé a ti sọ wípé ayé di ayé ọ̀làjú àwa fẹ́ máa fi ojú egbò a fẹ́ lè máa fi tẹ̀lẹ̀ àbí àtẹ̀tí fi ń tẹ̀lẹ̀ gan ni. Kì í ṣe gbogbo nǹkan la máa ń gbé sórí ẹ̀rọ ayélujára in the name of content, in the name of gaining followers. Àwọn kankan wà tó jẹ́ wípé má ṣe é lógun ẹ̀ má gbìyànjú ẹ̀. Yorùbá tó sọ wípé ẹni bá ṣe ohun téèyàn kan ò ṣe rí ojú àárí ohun téèyàn kan ò rí rí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ṣe. Wọ́n ní tóbìnrin bá fi ojú di ọ̀rọ̀ àgbè tí náà àwọn èèyàn kan ò tí ì gbàgbọ́ nínú ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan dẹ̀ gbàgbọ́ nínú ọ̀rọ̀ yẹn délẹ̀délẹ̀ dáadáa. So ẹ̀yin ọ̀dọ́ àwa Gen Zs àwa ọ̀dọ́ tí a kò mọ̀ tún yàtọ̀ sósì nípa ti wípé ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ ni ìṣẹ̀ṣe ọ̀tọ̀ lẹ̀sìn ẹ má jẹ́ ká gbé fúnra wọn wọ́n yàtọ̀. Ẹ jẹ́ kí ẹ̀sìn kó jẹ́ ẹ̀sìn ẹ jẹ́ kí àṣà kó jẹ́ àṣà ẹ dẹ̀ jẹ́ kí ìṣẹ̀ṣe kó jẹ́ ìṣẹ̀ṣe. Ẹ má jẹ́ ká gbọ́mọ bà fọ́ṣùn. Àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ohun tó ṣe pàtàkì fún wa láti mọ̀ because kò síbi tẹ́lómi ò ti lè ya content ẹlòmíì lè lọ extra mile in the name of content fine you may want to be using your content to educate to inform people or to create awareness about a particular country about a particular city about a particular thing. Kì í ṣe wípé lẹ́yìn tí wọ́n ti kìlọ̀ kó tún wá ṣe kí ni kó tún wá kọjá àyè. Ẹ ká sọ pé tí ọdún Ọ̀ṣun Òṣogbo bá ń bọ̀ lọ́nà àwọn ìkìlọ̀ kan máa ń wà tó jẹ́ pé wọ́n á ti fi léde. Torí ẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò síbẹ̀ ẹ jẹ́ ká fi ti ìṣẹ̀ṣe fún ti ìṣẹ̀ṣe láì bu ẹnu àtẹ́ lu ẹ̀sìn mìíràn. So ẹ̀yin ọ̀dọ́ àwa Gen Zs
ẹ jẹ́ ká gba ìkìlọ̀ yìí. Owó tí mo ní mo lè fi ya yín, ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ká tó ṣẹ́jú pé ẹlòmíì ti mú kámẹ́rà jáde á ti máa ya fọ́nrán. Àwọn nǹkan míì tí ò yẹ kí ó fi ojú léde nípasẹ̀ content, nípasẹ̀ a fẹ́ fi hàn gbogbo ayé bó ṣe ń lọ ní àwọn apá ibì kan, á gbé sáyé. Ẹ wá notice pé bá ṣe wá gbé sáyé ló máa ń jẹ́ kí àwọn èèyàn kan máa bu ẹnu àtẹ́ lù ú, ló jẹ́ kí àwọn èèyàn kan máa sọ oríṣiríṣi sí ẹ̀sìn, ìṣẹ̀ṣe. And also ẹ̀sìn tí wọ́n bá yàn láàyò ṣe é tọkàntọkàn, má fi ẹnu rẹ bu ẹnu àtẹ́ lu ẹ̀sìn míì. Ohunkóhun tí wọ́n bá tiẹ̀ máa ṣe fún wọn tí wọ́n bá ti kọjá ààyè wọn, gbìyànjú kó ṣe kí ni kó concentrate lórí ẹ̀sìn tí wọ́n yàn láàyò. Ọ̀rọ̀ Wasila yìí ẹ̀kọ́ tó pọ̀ dìrọ̀ mọ́ púpọ̀ tí mo fẹ́ jẹ́ kí ẹ̀yin ènìyàn kẹ́ understand dáadáa. Àwọn ọ̀dọ́, àwọn Gen Zs, in the name of content, ẹ gbìyànjú láti dẹ́kun àwọn nǹkan kan. No matter how hungry you are to create content, no matter how you want to be in terms of originality, àwọn nǹkan kan wà onítọ́mọdé bá dé bí ẹrù àbá. Àwọn nǹkan kan wà àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé. Àwọn nǹkan kan wà tó yẹ pé kẹ́ filẹ̀, ẹ má débẹ̀ láti avoid àwọn nǹkan kan. Eléyìí kì í ṣe fún àwọn ọ̀dọ́, àwọn Gen Zs nìkan, àwọn èèyàn kan náà wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ ṣe research yín kẹ́ tó máa gbé àwọn nǹkan kan jáde. I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody, gbọ́dọ̀ máa ronú bí everybody. Now, sí àwọn ẹni kejì, àwọn olórí nínú ẹ̀sìn kìíní, nínú ẹ̀sìn kejì àti ẹ̀sìn kẹta. Kí ló dé tó jẹ́ wípé ẹ lè mójú kúrò lórí àwọn nǹkan tó ń lọ nípa ẹ̀sìn ẹlòmíì? Kò sẹ́ni tó lè gbèjà Ọlọ́run. Ìgbìyànjú ni gbogbo oníkàlùkù kàn ṣe tó ń sọ wípé mo ń protect ẹ̀sìn tèmi, mo ń protect nǹkan tèmi. Ọlọ́run nìkan ló lè gbèjà ara rẹ̀. Ẹ wo gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ń ṣẹlẹ̀ yìí, àwọn àṣírí kan ni mo bẹ̀rẹ̀ sí ní rí tí mo rò wípé ó yẹ kó ti die down, ó yẹ kó ti lọlẹ̀, ṣùgbọ́n mo wá rí i pé látàrí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí Wasila yìí, àwọn nǹkan yẹn ò tí ì lọlẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí náà ni. Ẹ̀sìn yìí náà ni. Ẹ̀yin àfáà, mo bẹ̀ yín ni, a mọ̀ wípé a ní àwọn àfáà òdodo, àwọn àfáà òtítọ́ nínú ẹ̀sìn Islam. Ẹ má jẹ́ kí àwọn èèyàn kan ta epo sí aṣọ àlà yín nípasẹ̀ àwọn ọ̀rọ̀ kan èyí tí wọ́n sọ. Bẹ́ẹ̀ kó lọ sí ti àwọn Kristẹni. Ẹ try láti avoid àwọn nǹkan tó lè máa jẹ́ kí wọ́n máa kó yín pọ̀. Nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ tán tó yẹ kẹ́ gbójú kúrò níbẹ̀. Ẹ jẹ́ kí wọ́n ṣe tiwọn bí ìgbàgbọ́ wọn ṣe rọ̀ mọ́ nìyẹn. Let them do it. Kì í ṣe pé ká wá máa bu ẹnu àtẹ́lù wọn. Ẹ mọ̀ pé nǹkan kan ló máa ń bí ọ̀rọ̀ jáde. Ẹ jẹ́ ká fi àwọn oníṣẹ̀ṣe sílẹ̀. Àwọn ohun tí wọ́n gbàgbọ́ nínú ẹ̀, òun ni wọ́n gbé dání. Kò dẹ̀ síbẹ̀ ṣe lè sọ wípé ẹ fẹ́ ṣì wọ́n lọ́nà tó àbí ẹ fẹ́ convince wọn, wọn ò lè ever gbà pẹ̀lú yín because they have 100% faith in it. Bẹ́ẹ̀ náà lórí fún àwọn Kristẹni, bẹ́ẹ̀ náà lórí fún àwọn ti Mùsùlùmí. Tá bá lè ní àmójúkúrò lórí àwọn nǹkan tó ń bá wa fínra ní ilẹ̀ Yorùbá àbí lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ rí pé ọ̀rọ̀ wa, ìṣòro wa á tún ṣẹpẹrẹ díẹ̀. Nítorí ìṣẹ̀lẹ̀ Wasila yìí, ẹ mọ̀ pé nígbà tí ọ̀rọ̀ ta lọ́lọ́run ṣẹlẹ̀ ní ìgbà kan tó lọ sun Quran, ẹ mọ̀ bí tí ọ̀rọ̀ yẹn dé dúró. Nígbà náà nǹkan tó di wípé wọ́n tẹ̀síwájú, ẹ mọ̀ bí tí wọ́n fà á dé. Deborah tí wọ́n ṣekú pa, táwọn akẹgbẹ́ ṣekú pa ní ìgbà náà, ẹ mọ̀ bí tí wọ́n fa ọ̀rọ̀ Deborah dé kó tó di wípé wọ́n mẹ́nu ń bẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí, àwọn èèyàn kan tuntun tú iṣu désàlẹ̀ kòkò àwọn nǹkan wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan. Lótìtọ́, àwọn kọ̀ọ̀kan wà tá a lè gbójú kúrò níbẹ̀ láti fi call for justice lórí àwọn ìwà kan tó kù díẹ̀ káàtó fún. Now, mo wá ń bẹ̀ yín tẹ́ jẹ́ olórí ẹ̀sìn. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká
ẹ jẹ́ ká ṣe ni wà ń dédé síbí lórí àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe, kí àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe náà kí àwọn náà gbìyànjú kí wọ́n má ṣe kí ni kí wọ́n má kọjá boundary wọn lórí ọ̀rọ̀ àwọn ti mùsùlùmí àti àwọn kìrìsìtẹ́nì, nítorí ohun tí oníkálukú gbé dání ó gbàgbọ́ nínú rẹ̀ ló ṣe ń sìn ló ṣe ń worship. So mo wá rọ̀ yín ní ẹ̀yin àfáà, ẹ̀yin sheik, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹnikẹ́ni tó bá fẹ́ dá sí kó mọ bó ṣe máa dá sí láì ṣe kíni láì ti ọwọ́ bọ àwọn èèyàn kan lójú, nítorí bí ọ̀rọ̀ yìí ṣe wà nílẹ̀ yìí oníkálukú ti ń fà sọ́tún wọ́n ti ń fà sósì, ká tó ṣẹ́jú pé ohun tá a máa tún máa jẹ lẹ́nu nìyẹn, tá a ti wípé a máa fẹjú keke ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní rí àwọn ènìyàn tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní bá yín dá sí ní àwọn ọ̀nà tí ò yẹ kí wọ́n fi dá sí, nígbà tó jẹ́ pé ibi tó yẹ ká ti gbégi dínà continuity à ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ Wàsílà yìí àti Egungun Olúlu yìí ẹ jẹ́ kó tún jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn èèyàn tí wọ́n lè rí ẹ̀kọ́ kan dìmú nínú ẹ̀. Kì í ṣe àwọn èèyàn tí mo ti bá sọ̀rọ̀ nìkan lọ̀rọ̀ yìí bá wí, kò sí ibi tí ò tàbà. I just want to be neutral on this. I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody. Ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tó ń kan mí lóminú púpọ̀ bí àwọn èèyàn tún ṣe fẹ́ bí wọ́n ṣe ń fẹ́ lójú sí. Kí n fi ọ̀rọ̀ mi gún síbì kan. Ẹ̀yin agbọ́ èyí sọ yìí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ má jẹ́ kí wọ́n forí yín fàgbọ́n o. Má torí wípé o fẹ́ dìfẹ́ǹdì ẹ̀sìn tiẹ̀, má torí wípé o fẹ́ dìfẹ́ǹdì ìṣẹ̀ṣe, ó wá mọ bá a ti ń kọ ẹnu ara ní ìjánu, ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni o kàn ń bẹ̀rẹ̀ sí ní dá sí when you don't know where all this issue is coming from. Ẹ jẹ́ ká ṣọ́ra lórí ọ̀rọ̀ tá a máa sọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kó má bàa wá di wípé ohun tọ́wọ́ mi ò tó mo wá ń fi gàngàn fà á. Ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ó deep gan, ó deep, bí ẹ ṣe ń wo yìí ó ju bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan tí mi fẹ́ máa sọ oríṣiríṣi àwọn nǹkan ni mo ti rí because I did my research very well lórí ọ̀rọ̀ yìí, but nǹkan tí mi kọ̀ lè rí I just want to be neutral. Wípé kò sẹ́ni tó lè gbèjà Ọlọ́run nìkan, Elédùmarè nìkan ló lè gbèjà ara rẹ̀. Nǹkan tí mi fẹ́ jẹ́ káwọn èèyàn kan mọ̀ lórí ọ̀rọ̀ yìí nìyẹn. Tẹ́ bá wá ń ṣe in the name of ẹnbọnú àtẹ́lu ara yín, ìjà ẹ̀sìn nìyẹn. Dédé mọ̀ pé ìjà ẹ̀sìn it can lead to something we don't expect. Ẹ wá gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn ti sọ tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody, àtọmọdé àtàgbà. Ọ̀rọ̀ ti wà ń lẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ lórí issue yìí náà ni. Ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ̀. Máa jẹ́ kẹ́ gbọ́ oríṣiríṣi observations àwọn èèyàn lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kẹ́yìn náà lè wá understand pé ohun tí mò ń sọ yìí o tá a bá tètè gbé igi dínà rẹ̀ lásìkò yìí àwọn kan tẹ̀ sọ wípé kò lè ní ìyànjú fine, kò lè ní ìyànjú, ṣùgbọ́n ẹ má jẹ́ ká ṣe débi tó jẹ́ pé a kàn dín nínú yọ̀. Ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tí àwọn èèyàn lóríṣiríṣi sọ lórí ọ̀rọ̀ yìí gangan. Tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody, ẹ jẹ́ ká bá wọn débẹ̀. Olúbàdàn lórí pé olólùfẹ́ jáde pé káwọn obìnrin má jáde olólù ò ní rí àwọn obìnrin. Ẹ ṣe nítorí pé ẹ nífẹ̀ẹ́ àwọn èèyàn àbí nítorí pé ẹ fẹ́ kí ìlú lọ síwájú, irọ́ ni. Ẹ ń ṣe nítorí pé ẹ gọ sí inú ẹ̀sìn kan àbí kejì ni. Ó pẹ́ mọ́ pé issue yìí ó arise nígbà táwọn àfa alákatakítí kan tí wọ́n dìde tó fẹ́ go against pé olólù jáde. Ẹ jẹ́ kí n bi yín, tó olólù bá jáde táwọn èèyàn ò bá rìn, ṣóhun ni first ẹni tí ó jáde tí ó mọ̀ ní àwọn èèyàn lára pé àwọn èèyàn rìn ni. Ó ń bẹ ní ọ̀pọ̀lọpọ̀ àdúgbò tó jẹ́ pé every Friday tó bá fẹ́ kí jù máa ti báyìí wọ́n di ọ̀nà pa ni. Sáwọn ìwà torí ẹ̀ wọ́n gbé mọ́tò wọn gorí wọn pa wọ́n, àmọ́ torí ẹ̀ wọ́n protest pé ẹ̀ dí àwọn èèyàn lọ́wọ́. Tó bá dìgbà ìdì báyìí ẹ lọ sí géètì náà, gbogbo títì yẹn will be blocked for almost be 2 hours. Èrò ní rìn bẹ́ẹ̀ yẹn. Ọjọ́ wo làwọn oníṣẹ̀ṣe bọ́ síta tí wọ́n ní wọ́n di ọ̀nà pa wọ́n já wọn rìn? Àbẹ́ẹ̀ rí Redeem ní Lagos Ibadan expressway tọ́ba ní program ẹlòmíì ò gbọdọ̀ travel jọ yẹn, ẹlòmíì tó bá travel òru la fi wọlé. Ṣé wọ́n torí ẹnìkan cancel wọn? Kílé tẹ̀ kàn ya ẹni tí ò ní ní religion tolerance pé kájọ fi àlàáfíà kájọ fi ṣe ẹ̀ẹ̀kan dé.
tẹ́ ẹ bá yìí sí sísítẹ́mẹ̀sì ní pariwo òsì lórí pé olólùfẹ́ jáde ẹ kàn ń palá lẹ́nu ní olólùfẹ́ máa jáde àṣà ìṣe ilẹ̀ Yorùbá tiwa àti Ìbàdàn tiwa yìí. mọ́sálásí kan bẹ̀ níwájú ọ̀dọ̀ mi ẹ wò ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ń sìn mo jí kí tó jí láàárọ̀ spíkà Allahu Akbar òun náà fi jí mi ṣé mo ti wá sọ láàyè kí n bá sọ fún ẹ pé àwọn mọ́sálásí kan ní mi lára tolerance ni mi ò bọ́ síta ìgbàgbọ́ tí wọ́n nìyẹn mo fi wọ́n lẹ̀ àbẹ́ ìmọ̀ye churches tó wá káàkiri inú àdúgbò wọ́n ti gba flat ṣe church ní ìsìn yìí ta ló wá bọ́ síta tó sọ pé spíkà wọn di wá lára ẹ̀yin náà ní àwọn èèyàn náà ẹ̀ ní wọ́n lára wọn sọ̀rọ̀ nítorí pé wọ́n believe ló pé ṣe tiẹ̀ kí n ṣe tèmi tá a bá wá fẹ́ sọ pé olóòlù ní problem báyìí gbogbo spíkà church ó di kíkó kúrò o gbogbo spíkà mọ́sálásí ó di kíkó kúrò o ìṣòru every Friday every Thursday mọ̀ye èèyàn tó pé ẹ gba ogun lójú ẹ̀ tí ò rọrùn sùn àsàlátù tẹ́ẹ̀mọ̀ ìdàdúgbò lára àjọ máa ṣe fúnra wa ni ẹ̀sìn Saudi ẹ̀sìn Europe kan ẹ̀sìn Israel kan kò lè gba àṣà àti ṣe wálẹ̀ Yorùbá kúrò ẹ̀kan gbogbo agbóta ẹ máa pariwo ọ̀hún tó bá fi lè wá mú ìdá bẹ̀rẹ̀ ariwo yẹn àwọn agbára máa bẹ̀rẹ̀ ariwo against gbogbo spíkà tẹ̀ fi wá lára àwọn pariwo kábíyèsí ó ní àwọn kò ní yí lára ọ̀tẹ̀ ẹ̀sìn tẹ́ẹ̀dì ẹ lọ́wọ́ nọ́ọ̀tì ẹ̀sìn ti bá yé wọn jẹ́ nọ́ọ̀tì ẹ mẹ́gbẹ̀ẹ́ sí ìròyìn wa bí gbogbo nǹkan lé kẹ́kẹ́kẹ́ òfò ó ga fún yín tẹ̀mí kò ní bàjẹ́ olóòlù jáde continuity ni olóòlù jáde kò ní bàjẹ́ fún bàbá àbàdàn yín náà lẹ́yìn tẹ̀mí kò ní bàjẹ́ olù 2026. Ọlọ́run kò sùúrù tẹ̀wádẹ̀ tí wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú Bíbélì gan ẹ̀ mọ̀ pé Ọlọ́run ò ní sùúrù nígbà mi pé Ọlọ́run kọ ẹni tí kò bá kí n gbọ́ràn tó bá ń dẹ̀jà nígbà mi gan ẹ̀rí pé Ọlọ́run ṣòro gbèjà ẹ wòrò àpótí ẹ̀rí ẹ wòrò cousin Solomon ẹ wòrò Onas tí Ọlọ́run ní pé kó lọ bá ìyàwó àbúrò àbẹ̀gbọ́n ẹ̀sùn tí ó gbà tó lọ bá sùn tó wá ń yọ okó síta láti má dàmíra sílẹ̀ tó dẹ̀ tọ́lọ́ dẹ̀ pa so nígbà míì tó o bá misbehave ó lè wù ẹ́ pa kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú tó máa ń kọyìn bàbá ńlá rọ́ ni Ọlọ́run á máa bínú séèyàn Ọlọ́run dẹ̀ fẹ́ ẹni tí etí ẹ̀ bá di àbí ẹni tó bá ń dẹ̀jà wọ́n lé gun olóòlùfẹ́ jáde kábíyèsí ọba Ọ̀yọ́ ó prepare safety plan fáwọn èèyàn ẹ̀ kí wọ́n follow lára àwọn nǹkan tó ń sọ ní pé kí wọ́n má record ẹ̀ ẹ wo ọmọbìnrin yóò ṣe tí àìgbọràn bí Bíbélì náà ló sọ pé ẹ fi ti Késárì fún Késárì kẹfì tó jẹ́ Ọlọ́run fọ́lọ́run Ọlọ́run ní pé kó bẹ̀rù èèyàn lẹ́ẹ̀méje nítorí pé ó mọ̀ pé ọba aláàánú lòun ó ní kó tó bẹ̀rù òun lẹ́ẹ̀kan kó kọ́kọ́ bẹ̀rù èèyàn ó mọ̀ pé ènìyàn burú èèyàn níkà ẹ wo Sọ́ọ̀lù nígbà tí Sọ́ọ̀lù ti lé gbogbo àwọn magician kúrò tán lórí ilẹ̀ ó wá fẹ́ pe ẹlẹ́dàá Samuel kò rẹ́ni tó máa lọ wọ́n wá mú lọ sọ́dọ̀ ọ̀yàn kó wá suggest winch of Endor fún wọ́n suggest winch of Endor fún ó wá lọ bá wípé òun fẹ́ kó help òun Sọ́ọ̀lù yẹn kó bá ń pe ẹlẹ́dàá Samuel jáde lẹ́gbẹ̀ẹ́ Olódùmarè lọ́wọ́ ọ̀tún winch ẹ̀rù wá ń ba àjẹ́ yẹn pé ó wá bá mi pé kí n bẹ́ẹ̀ pé kìíní tí ó fẹ́ pa mí ni irọ́ lòun pa fún mi Samuel Sọ́ọ̀lù tún ṣe ìbúra fún láti fi lọ́kàn lè pé irọ́ òun ò parọ́ fún ẹ̀ ó fẹ́ kó bá ń pe ẹlẹ́dàá Samuel ni Ọlọ́run dẹ̀ fún láyè bí Samuel ṣiṣẹ́ fọ́lọ́run but àjẹ́ pé ẹlẹ́dàá Samuel jáde lẹ́yìn tó ti kú àjẹ́ ó pe àbí kò ṣe wish of Endor ni ó pe ẹlẹ́dàá Samuel jáde lẹ́yìn tó ti kú Ọlọ́run dẹ̀ gbà fún ṣó yẹ kọ́ Ọlọ́run gbà fún tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo Ọlọ́run fáwọn kò fún wọn ní agbára tiwọn ṣó yẹ kó gbà fún láti lè rí àjẹ́ pé torí Samuel ṣe ṣiṣẹ́ fọ́lọ́run ṣó yẹ kó gbà fún Ọlọ́run má sọ wá ní àdọ́run mọ́tọ́ Ọlọ́run má sọ wá ládọ́run mọ́tọ́ nígbà míì àmọ̀jù ẹ má gbàgbé pé èṣù tá à ń pariwo pé ló ń tì yín èṣù ló ń jẹ́ ìràwọ̀ òwúrọ̀ ní òde ọ̀run tẹ́lẹ̀ agbára tí Ọlọ́run gbé fún èṣù nígbà tó máa lé wá sáyé kò gba agbára yẹn lọ́wọ́ ẹ̀ kódà orúkọ ìràwọ̀ òwúrọ̀ yẹn kò sọ fún pé kó drop ẹ̀ so bó ṣe ń kí Ọlọ́run ní ìràwọ̀ òwúrọ̀ bẹ́ẹ̀ náà lè kí èṣù ní ìràwọ̀ òwúrọ̀ torí òun ló ń jẹ orúkọ yẹn lóde ọ̀run kan tó lé wá sáyé Ọlọ́run ò dẹ̀ gba orúkọ yẹn láwọ̀ ẹ̀ àbẹ̀gbọ́n níbi tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé nígbà tó máa lé èṣù kúrò lọ́run pé wọ́n gba orúkọ lọ́wọ́ ẹ̀ wọ́n gba orúkọ yẹn lọ́wọ́ ìràwọ̀ òwúrọ̀ yẹn ó tẹ̀ mọ́ rire agbára tí Ọlọ́run fún náà kò gba agbára yẹn lọ́wọ́ ẹ̀ lára àwọn tó dẹ̀ ní agbára tó command àṣẹ àti agbára lára ẹ̀ ló wà kó tó di pé Bíbélì ló sọ pé wọ́n lè wá sáyé ṣùgbọ́n wọ́n gba agbára lọ́wọ́ ẹ̀ tó bá gba agbára lọ́wọ́ ẹ̀ ni Ọlọ́run ò ní pàṣẹ pé kó bẹ̀rù èèyàn lẹ́ẹ̀méje kó tó bẹ̀rù òun lẹ́ẹ̀kan torí pé ó mọ̀ pé ara òun gbàgbàkúgbà òun lè má bínú a lè fi lọ́kùlọ̀ lọ́hún irú eléyìí sìn ká níbi tó ti jẹ́ pé sí wá òun sun ẹ̀jẹ̀ lábẹ́ òun ṣe wọ́nranwọ̀nran tí ò bá ṣe pé bóyá Ọlọ́run kò ṣàánú wọ́nranwọ̀nran yẹn ó lè bá kú ẹ̀jẹ̀ yẹn ó lè bá kú kí ló dé ta máa ń ṣe àìgbọràn kí ló tà ń ṣe orí kunkun àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ pé Jésù Muhammadu kò rán tó bá lọ sáàrin oko níbi tí wọ́n ti ń ṣe ìṣẹ̀ṣe gidi tọ́mọ kékeré bá ṣí ìró fún ẹ wàá máa ṣe dídùn ni wàá máa ṣe dídùn bí tó ti ń ṣe ìṣẹ̀ṣe gidi tó ń fi òtítọ́ ṣe kókò ṣí ìró fún ẹ báyìí wàá máa ṣe dídùn inú á máa rún ara á máa gbóná àwọn ọ̀rọ̀ kan wà àwọn ìlú kan wà tó bá lọ fi fọ náà Muhammed máa wọ̀ ẹ́ pa
Ọlọ́run máa wò ẹ́ pa ni. Allah máa wò ẹ́ pa ni torí pé ìwọ ló lọ dẹ́jà ló lọ fèrò fọ́dọ̀. Ọba yín ti ṣe safety plan sílẹ̀ ṣùgbọ́n you guys refuse to follow it torí pé ẹ fi wípé ẹ fẹ́ dẹ́jà tó bá jẹ́ pé o máa kú náà ni bó ṣe máa kú nìyẹn. Ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ ká máa sí ní ẹ̀dọ̀. Ìṣẹ̀ṣe wà níbi tó wà o kò dẹ̀ bàjẹ́ tí ọba ní pé kò sí ìṣẹ̀ṣe wọ́n ti kú wọn tí ì sí. Tí mùsùlùmí bá sọ nǹkan tí ò dára táwa ìbí bá máa gbé jáde, tí christian bá sọ a máa sọ, tí babaláwo bá ṣe nǹkan tí ò dáa a máa sọ. Àwo òbẹ bá ṣe wà yìí àwo òbẹ ní kankan jà ó ti yé yín. Tó bá jẹ́ pé christian ni ẹ tó bá sọ nǹkan tí ò dáa máa sọ, tó jẹ́ pé mùsùlùmí ni ẹ tó bá sọ nǹkan tí ò dáa máa sọ pé nǹkan tó sọ yóò dáa àbí nǹkan tí mo sọ yé yín. Ṣé rí àáfà kan mo ṣáà scroll látàrọ mo ti rí fídíò yẹn mo busy látàrọ mo ṣe àwọn kankan náà mo láwọn videos kan náà tí mo ṣe látàrọ. So ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí àáfà yìí sọ nígbà tí kábíyèsí wa ọba títí wa His Imperial Majesty ọba tó fọba jẹ ọba Senator Governor Adéwọ̀lú Rasheed Ládọjà Àrùsà 1 kábíyèsí bàbá ìmọ̀lú tí àáfà yìí ń gbé o ìmọ̀lú tó ń gbé ó ti yẹ yín mùsùlùmí lèmi náà wà láìtàláì ààyè ni bẹ́ẹ̀ nìkan wá sọ pé òun jẹ́ àáfà òun mọ Quran lórí áfíìsì lòun ó ti yẹ yín áfíìsì ni ẹ́ dáadáa ni èmi ìmọ̀ Quran ìmọ̀ Arabic sọ àmọ́ nínú English tí mo mọ̀ ká àti Yorùbá tí mo mọ̀ ká wàláhì Islam yé mi tó yé mi yékéyéké àbí nǹkan tí mo sọ yé yín. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá yìí ń sọ kájọ ká tó wá máa jọ sọ lọ ká tú ká analyze nǹkan tó ń sọ. Okay. 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 Bàbá àfà yìí àfà Islamic Foundation yìí ẹ sọ fún kábíyèsí ní nǹkan tí kábíyèsí ọba títí wa nílẹ̀ Ìbàdàn mi ìmọ̀lú tẹ́tí sọ̀rọ̀ ìmọ̀lú yìí mi mọ̀ bí tí school yín wà o ó ti yẹ yín mi mọ̀ bí tí school yín wà ẹ wọ́n sọ pé kí kábíyèsí wa kó fi òye sí ṣé ẹ ń sọ fún wa pé kábíyèsí wo ní làákàyè ni àbí ìtumọ̀ kan tẹ́ ẹ̀ ń sọ kó torí kò yé mi pé kí kábíyèsí tó fi òye sí ní nǹkan tí kábíyèsí fúnra wọn gan bá láyé tí wọ́n ń ṣe ẹ wọ́n sọ pé kí kábíyèsí náà tún wá fi òye sí láàrin ìsọkúsọ lẹ́sọ àfà pé kí kábíyèsí fi òye sí kí kábíyèsí fi òye sí ẹ sọ wípé ẹ gbọ́ bẹ́ẹ̀ lórí rédíò kí kábíyèsí náà wá tún wá fi òye sí ṣé kábíyèsí yóò ní làákàyè dàbí tó ní nǹkan tẹ̀ sọ òye mi ó ti yẹ já máa gbádùn ẹ lọ. Ok kí o gba àwọn obìnrin ó má jáde olólùfẹ́ jáde ìwọ tó bá yẹ pé obìnrin ní ó tòótọ́ tó dẹ̀ mọ̀ pé tó Kùránì ní o gbọ́kànlé jáde wọ́n mọ lọ́kọ̀ pàdé olólù lójú ọ̀nà ọ̀tá òyìnbó máa sọ pé lọ́mọdé àwọn ọmọ pàdé olólù lójú ọ̀nà ìwọ obìnrin tó wọ́ ọmọ lọ tó tún wá lọ rọ́ ọmọ yẹn náà tán o tún wá bímọ obìnrin o wá ń jáde lọ o wá pàdé olólù lójú ọ̀nà ìwọ àtọmọ rí obìnrin ó ti yé yín àfọ bóyá kẹ kó àwọn ìyàwó yín síwájú kẹni káwọn ìyàwó yín lọ pàdé olólù lójú ọ̀nà ó ti yé yín torí pé kí ni táwọn yẹn bá sọ̀rọ̀ ńgbà mi èmi kàn máa ń wòran ni pé bó làwọn yẹn ṣe mọ́ sọ̀rọ̀ báyìí nǹkan tá a bá tán ṣe tá a bá láyé táwọn èèyàn ń ṣe wípé olólù yìí máa ń jáde tó wáyé pé ó ṣú ọ̀fun yín tẹ̀wọ̀n pé ní 2026 láwà ó ti yé yín tẹ̀wọ̀n pé ó ṣú ọ̀fun yín dáadáa àáfà ẹ kó àwọn ọmọ skúùlù yín àtìyàwó yín ẹlẹ́yà tó bojú ẹ lọ kún wọn pàdé olólù lójú ọ̀nà ó ti yé yín tí ojú ẹni tó bá irú ẹ̀ ti máa rí ó ti yé yín ẹ̀yin náà sì rí ẹ jẹ́ máa gbádùn ẹ̀ lọ. pé gbogbo ẹni tó bá sì jáde ẹni tó bá má ṣe fídíò olóògbé pé ẹ má rí kọ́ ọdún ẹ má yà kútó lọ pé bàbá wa Olúbàdàn níwùsì sọ wípé ilẹ̀ gbẹgbẹ. níwùsì sọ pé àwọn náà wí bẹ́ẹ̀ káláyé tó dáyé nígbà tí fóònù tiẹ̀ ti máa rẹ́ẹ̀nì nígbà tí ó ti dáyé social media Ìbàdàn lèmi Ìbàdàn ni mo gbé dàgbà Ìbàdàn ni mí mi lè kí sọmọ GRA ọmọ Òkè Odò ní Alájìkí ni mí ó ti yé yín mo wà ilé àdúgbò wọn wà lára tí ara àdúgbò tí olólù máa ń gbà kọjá yóò gba wájú ilé wa kọjá nígbà náà láyé ìgbà náà yóò lọ sí ilé Abolúdé ọmọ Jálárúrú ọ̀kan lé wa báyìí ló wà tá a bá dúró ní bọ̀rọ̀dá wa báyìí a máa wo ilé Abolúdé yẹn lọ́ọ̀kan báyìí láyé ìgbà tí Abolúdé fi wà láyé ó ti yé yín bí mọ̀mọ́ mi ṣe wà ọmọ àfáà ni mọ̀mọ́ tèmi àfáà ló bí mọ̀mọ́ mi
wàláì mọ̀mọ́ mi ẹ̀ sáfó lólu àmọ́ láti tó ti jọ rí ìpàdé wọn à ní pàdé rí mọ̀mọ́ mi ò ní yóò lọ títí ẹ̀yìn lọ tèmi ni mọ̀mọ́ mi máa sọ bẹ́ẹ̀ wàláì tàláì dísìn mọ̀mọ́ mi ò ní àlè pàdé ìlọ tán yóò dé èmi náà dé ni yóò lọ tán báyìí mọ̀mọ́ àbọ̀ lẹ́yìn rẹ̀ àbíkó ní láyé ìgbà tí mo tẹ̀ tún sọ yìí gẹ́sẹ̀ olólùtú ẹ̀ tún ti bẹ́tà nísìnyìí láyé ìgbà náà ó máa ń sá lẹ́yìn onílù ni olólùtú ẹ̀ wò yìí ó máa ń sá lẹ́yìn onílù tó yẹ pé yóò sàkó lẹ́yìn onílù tí a tó mọ wá káàkiri pé ẹ kú ọkọ mi ti sákó lẹ́yìn mi o ìrọ́kọ mi o ọkọ mi ti sákó àtó tó mọ́ tẹ̀lé wọn gbà náà yóò mọ ní wọn ọ̀rọ́kọ òun o ọkọ òun ti sákó lẹ́yìn òun o ẹ mọ yọjú wo ní ayé ìgbà tí mo sọ fún yín èmi ò kí ṣọmọ yé kéré mo mọ nǹkan tó pè lólòlù ó ti yé yín olólù sì yé mi tí àwọn àgbàlagbà tó pé wọn ṣe nǹkan oṣù mọ́ tá bá sá fún ó tó bí ojú bẹ́ẹ̀ lọ débi pé wọ́n ọmọ yé kéré tó fẹ́ bímọ ó wá gbé fóònù ẹ obìnrin ó wá rìkọ́ọ̀dù olólù kí ló wá débẹ̀ kí ló fẹ́ rìkọ́ọ̀dù ẹ̀ fún kí ló pàwọ́ àti olólù papọ̀ tó fẹ́ rìkọ́ọ̀dù olólù ṣé àfààyè yẹn encourage àwọn yẹn pé kọ́ gbé fóònù kọ́mọ rìkọ́ọ̀dù olólù ni ṣé ẹ encourage wọn ni ẹ jẹ́ máa gbádùn ẹ̀ lọ. ok 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 ok. àáfàá tẹ́ ẹ sọ ju ẹnu yín lọ ìsọ yìí láti sọ bẹ́ẹ̀ èyí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó ju ẹnu yín lọ tó bá yẹ pé olóòlùmọ́ jáde nínú igbó ó ti yẹ yín á ní pé láti àárọ̀ ọjọ́ rẹ o inú igbó ló ti mọ́ jáde eégún ìlú Ìbàdàn ni tó yẹ pé ọmọ Ìbàdàn ní dẹ́ ń sọ̀rọ̀ yìí kò yẹ yín ìbá mọ irú èsì tí fún yín àmọ́ kí ló kàn yín nípa stéètì títí wa ìlú títí wa kí ni títí yín pẹ̀lú ìlú wa kí ló kàn yín ọmọ ìlú wo ni yín kí ló kàn yín pẹ̀lú Ìbàdàn ṣé kábíyèsí títí wa ọba títí wa Rùsàwán tó ní káwọn ọmọ jáde tó ní káwọn ọmọ báwo ṣe máa rìn ó ti yẹ yín àwọn ọmọ jáde ń gbò lóòlù àìsí ìpàdé ó ti yẹ yín tó bá sì ń bọ̀ lágbé ni àwọn palẹ̀ mọ́ àṣàpamọ́ yóò lọ àwa náà lọ ni bá a ṣe máa ṣe nìyẹn àwọn arìnrìn àjò la máa sọ pé ìwọ tó bá mọ̀ bá ṣe máa rìn nìbàdàn tó lóòlù bá ń jáde má wulẹ̀ wá jó lọ tọkọ tó wá tó tó fẹ́ rajà fún àyẹ̀wò máa jáwó gbà mọ́ ẹ lọ́wọ́ reason nìyẹn àbúrò wọn kò send owó ẹ sí bank ó ti send owó ẹ fún àwọn customers ẹ ó lè wá rajà rẹ tó bá tó kó dàrẹ tó bá sọ pé ní driver tó kò driver ẹ stand by wá kó ọjà ẹ àbúrò sọ pé ó mọ̀ bó ṣe lè rìn dúró ọjọ́ mélòó ni ọjọ́ mẹ́rin péré ni nínú 365 days ṣọjọ́ mẹ́rin ní kéèyàn má lówó lọ́wọ́ ni èyí tẹ́ ẹ sọ yẹn bí ó kó lọ sínú igbó yẹn ó ju ẹnu yín lọ torí pé jẹ́ mùsùlùmí kò ní ká máa dọwọ́ burọ́ ó ti yẹ yín jẹ́ máa gbádùn ẹ̀ lọ. ṣé tó fún yín pé olólùmọ̀ ìjọ rẹ ni ó mí pé ẹ̀mọ̀ nǹkan tá ẹ̀ ń sọ ogun olóòlù ó yàtọ̀ sí eégún yòókù olóòlù òkè ń jọrẹ́ eégún olóòlù òkè ń jọrẹ́ obìnrin nìkan ni ó dàbí òrò ni obìnrin nìkan ní ò gbúdọ̀ fojú kàn ìtò olóòlù wà bẹ́ẹ̀ nìyẹn ọkùnrin tẹ̀lé kò lẹ́ kí ṣẹ́gun jàgídíjàgan àwọn ọmọ ọ̀tá tó ti pọ̀ ju bó ṣe yẹ lọ olójẹ́ kó dàbí egun jàgídíjàgan yóò máa lọ títí ẹ̀ ní ó níbi tó máa lọ dé ṣe báwọn tí wọ́n lọ kí nínú ilé ṣe báwọn náà níyàwó ilé àwọn ìyàwó wọn wà nù yàrá wọn yóò sì kí wọn sí rúmù àbí ta lé wọn wọ́n sì máa bá tiwọn lọ wọn èpẹ́ wọn kẹ tí wọ́n kì í wọ́n sì máa bá tiwọn lọ àwọn tó bá yẹ ká kí wọ́n kí wọn ṣáwọn yẹn ò lọ́mọbìnrin nínú ilé ni àwọn tó jọ ń ṣe wọ́n níyàwó ilé wọn lọ́mọ ilé wọ́n dẹ̀jọ́ kíra wọn wọ́n dẹ̀jọ́ máa bá tiwọn lọ ìtẹ́ bá ti mọ̀ yé dá sí wọn ìwọ́n àti fáwọn pé kí wọ́n kábíyèsí wá fà kíyèsí sí kí ló kàn yín what an insult kí ló kàn yín kí ti yín kẹ́ẹ̀bọ̀ wá dá sọ́wọ́ Ìbàdàn títí wá kò sí kan tó kàn yín ẹ kọjú mẹ́sìn dá ẹ̀ ṣe ẹ kọjú mọ́ Islam Africa ni wá wàláì Africa ni wá whether we like it or we don't like it we are Africans Africa ni wá ìṣẹ̀ṣe wa kò lè parun èmi mú ìwà yìí wàláì tàláì small be lie like lie mùsùlùmí ni ní wàláì Africa ni wá ẹ má complicate issue ẹ má dá nǹkan papọ̀ mọ́ra wọn olóòlù is meant to jáde for 4 days eégún ńlá ni tí máa kẹ́yìn ìgbàlẹ̀ everybody knows that ẹ jẹ́ máa gbádùn nǹkan tó tún sọ lọ.
ẹ̀yin kọ́ lẹ sọ fún wa pé ìlú Ìbàdàn ti Oríṣoko ẹ̀yin kọ́ lẹ máa sọ fún wa àwọn táwa ní Ìbàdàn wọn mọ̀ pé Ìbàdàn wo Èsoko tó ti ẹ̀yin kọ́ lẹ máa sọ yẹn fún wa ẹ̀yin láti sọ yẹn fún wa àfún ara mọ̀ ẹ má dà sí ẹ ṣèlú yín ẹ fi ìlú yín mọ̀lú yín ẹ kọjú mọ̀lú yín àwọn táwa wà ń bàdà wo kọ̀ǹpléènì ó ti mọ́ wa lára ẹ̀yin kọ́ lẹ máa wá dé lọ́sàn gan lẹ máa bá wa change ẹ̀ kò jẹ́ bó ṣe jẹ́ tó bá yìí sí wọ̀ ìwọ obìnrin yọjú wò ó yín tó ju ẹni tó bá ṣu tí ètò tó bá máa rí ojú yín máa rí yọjú wò ó yọjú wò ó yọjú wò ó. Hello, good morning and good afternoon and good evening, depending on the time you come across this video. I watched the clip of the lady who violated Ololu rights in Ibadan and the cleansing rights that she's been made to do. And I have this to say. Firstly, I pay homage to every Ololu sect for upholding that which is proper and even giving her the opportunity to carry out that right. Something as sensitive and dangerous, if I could use that word, as viewing Ololu as a female. How much more picking a phone, recording and putting on social media is the height of disrespect and disregard for Isheshe. And that is one thing I've been saying in the past days. When we just assume that everything needs to be on social media, everything about Isheshe needs to be violated or disrespected, it makes no sense. Ensure, social media. Some days ago, one of you put one etutu on social media and says, etutu àwọn àgbà, etutu àwọn ìyá mi òṣòro, and I like, this is not proper. Not that the etutu is not proper, but you see, you go to some comment sections and you let people who don't have understanding of what it is just pour insults on us. Then should you even share it? The next thing he said, I will prove to you who Yami Oshoronga is. I laughed. Even your mother cannot say such. Let's leave that aside. You see, when they say something is sacred, it is sacred. If sacred things refuse to work in your hands, it is your fault. It is because you have toyed with virtually everything. Everything to you is a joke. Everything is caricature. Everything is a play. I say something. The reason why Isheshe is not working for you is because what you're doing is a joke. The Isheshe you are doing, you're engaged in, is a joke. Your own icons have no energy. They are toys. They are decorations and ornaments. Who does not know Ololu? I was born, bread and butter in Ibadan. Ibadan water and blood is in my veins. I'm Ibadan. Omo Ibadan Mesiogo. Ibadan kini so. There is no part of Ibadan that I can lead you with my eyes closed. Shemo lete ni de bode, de diarere, de foko, doji, bere, ibu, ilekuro, agbeni ogunpa. Where? And remember when I was so little and we had traveled to Lagos and we came in late and Ololu was already in town and we had to be hidden. Emolete till late, ensured that he left completely before we were released to go home. You dare not. Kilo jeyo, kilo besori. Ampolita say obe phone, you're recording. You see this habit of carrying phones on anything and everything, desecrating what you should not desecrate. She deserved what she got. And not in a bad way. When I say she deserved what she got, not in a bad way, because she found mercy. And she was allowed to carry out those cleansing rites. She will tell the generation next. And I'm glad. That's our own initiation into the Ololu sect. Next there. When they say, oh, she will even pull covers and cover her head. You know, we have so much over the years handled Isheshe with so much levity. To us, it's just play, it's fun, it's dance, it's just accessories, it's just party as usual, that we begin to neglect the power, the force, the weight of the identity that Isheshe is. If it is party as usual to you, party is the result you get from it. If you walk in the power and the element and the strength of Isheshe, so you will experience. It's as simple as that. I'm glad that our life was spared.
I'm glad that she wasn't hurt. I'm glad that she was given the privilege to carry out those rites. I'm glad that many people will learn the lesson that Ololu is not a masquerade. Ololu is Egungun. And Egungun coming out is not show, not exhibition. These are ancestral elements. You may see a man now and identify him. Not even Ololu. He no longer is that person that you think you know. So even if he's your brother, stay good. Honor Ìṣẹ̀ṣe. Ká tó wá sọ̀rọ̀ síbi tẹ́kọ̀ọ́ wà tíbi tọ́rọ̀ wà gangan tó rà àti kékékéké mo kékékéké àwọn ọmọ tí ń sọ̀rọ̀ láti ìlú òkèrè yìí wọ́n fẹ́ da Ìbàdàn rú ni wọ́n fẹ́ da ìlú Ìbàdàn rú ni ìjọba sì ń gbọ́ bá ṣe ń ké mo ké àwọn ọmọ tí èso ọmọ Ìbàdàn tí wọ́n pe gbogbo àwọn ọmọ Ìbàdàn tó jóbìnrin pé kó lọ fojú dolólù yìí ìpè kó jáde sólólù wọ́n fẹ́ da ìlú Ìbàdàn rú ni mo wo péjì wọn sì ọ̀pọ̀lọpọ̀ tí delete fídíò yẹn nígbà tó gbọ́pọ̀ ọmọ kan ara àwọn ọmọ ara àwọn tí wọ́n kí láyà tí wọ́n fún ní ìgboyà pé kó lọ fojú dolólù wípé kò sí tí ó ṣẹlẹ̀ nígbà tó gbọ́ pé àìjẹ́ ti ń dà lára ọmọ kan nù wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti delete fídíò ṣùgbọ́n àwọn tí mo ti rí delete tá a ti rìkọ́dù á tó flash yín bá kẹ́lẹ́ bá wọn pé mo sọ̀rọ̀ pẹ̀ pé ẹ̀yin tẹ́ ẹ sọ pé káwọn alábàdàn lọ fojú dolólù yìí ẹ̀yin ṣalábàdàn mo bó ṣe lágbára tó ẹ kàn ń dàlú rú ni ẹ fẹ́ dàbàdàn rú ni ẹ fẹ́ ní àwọn ọmọ wéwu ni ó ti ṣẹlẹ̀ gbogbo ìlàwà mọ̀ àwa èmi ti mọ̀ pé mọ́rù lóògùn ẹrù yóò kú èmi ti mọ̀ ẹgbẹ́ àbáwọn ṣe fanu tí wọ́n sọ̀rọ̀ yẹn fún àwọn àbáwọn kẹtùkì yóò kú ó lè sọ wípé gbogbo irun tá a fá lónìí rẹ ẹkùnrin rẹ padà fún o kó mọ̀ jẹ́ pé ó sọ pé àwọn aláfin kan sí o àkórùn rẹ dání o ẹkùnrin rẹ padà fún o pẹ̀lú ìgbà pàwọn náà ti mọ̀ pé yín tó ṣeun ẹnì kéése yóò padà kú mọ́rù lóògùn ẹrù bóyìnbó aláwọ̀ fún bá rù ọrùn ọ̀wọ́ orò ni wọ́n ṣe fún yẹn wọ́n sọ̀rọ̀ yẹn fún bẹ́ẹ̀ bí wọ́n sọ̀rọ̀ yẹn fún pé ọmọ ilé yóò lọ níwọ̀n ẹ bá lọ wo live program yìí nígbà tí wọ́n ṣe tí wọ́n lọ ka kọ́mẹ́ntì bẹ̀ ẹ̀ ní táwọn yẹn kọ sí pé kò sí rẹ́mẹ́dì fún gbogbo ẹ̀ ni mo rí tí mo fi ń pariwo ọmọ ẹ̀jẹ̀ ìgbò fídíò yẹn tán gbogbo àwọn tí ìjọba bá wa gbé níwọ̀n àmọ́ dákọ̀ wọn tí wọ́n ṣe fídíò wọn ò gbé báyìí o wọ́n kàn ṣe fídíò lọ́la ẹni o ó ya Olólù ẹ lọ fojú di kò sí kan tí ó ṣẹlẹ̀ wọ́n ti lórí búlẹ̀ ní ìsìn báyìí wọ́n ti kárí wọnú. àwọn afáwọn tó wà ń bàdàn gan ogun òfin. bẹ́ẹ̀ ni àwọn afáwọn tó wà ń bàdàn kò sí ẹ̀tàn bíi àtẹnu ẹgbà tí ó sọ wípé kí obìnrin ó jáde sólólù kò sáà fàtẹnu ẹgbà àfáwọn tó gbé tìjú bàdàn ó ti kú òun ni Àjàní Bello ẹnu bàbá alákùnrin Yorùbá pé kóbìnrin àbí kíyàwó lè jáde sólólù tó ló mọ bó ṣe lágbára sí gbogbo ẹ̀yin àfà tẹ́ kí àwọn obìnrin bàláyà àbùkù jáde sólólù gbogbo ipá táláwà gbélé ọkọ̀ kan tí ó lè sẹ́kù kan ṣe pé àwọn tí wọ́n tó ṣàyẹ̀ ní bàbá yẹn bó ṣe ń súre ẹni bó ṣe ń gbàdúrà abiyamọ làwọn náà kì í ṣe kókó wà wọn náà táwọn ọmọ àtìyàwó tí wọ́n náà mọ jáde ẹni pé wọ́n ṣe ó ń ṣàjẹ̀ nídìí pé wọ́n béèrè lọ́wọ́ gẹ́gẹ́ pé kí ló ṣe ó lóun jáde ó lóun ríkọ̀dù Olólù ni kí ló wá ló ṣe ó lẹ́jẹ̀ dáadé òun wọ́n wá ń súre fún wọ́n ń ṣàdúrà fún ẹgbẹ́ tí àbáyẹ̀sọ ní kò sẹ́ni tó wù kó fojú sunkún ọmọ tó láwọn náà lọ́mọ táwọn abiyamọ làwọn náà ṣùgbọ́n kínní yìí òṣàlù ti wà ní bá a ṣe dáyé bánu àti gbọ́dọ̀ fọwọ́ padà rẹ̀ lójú gbogbo olú káàkiri àgbàlá ìlú ló sì ní òṣà tiwọn náà bẹ́ẹ̀ bá a ṣe dáyé bánu yẹn àgbọ́dọ̀ fọwọ́ pa ìdà yẹn lójú àwọn jẹ́ pàwọn náà àwọn jẹ́ pé ilé ibi tó lù ti ń jáde àwọn jẹ́ kí wọ́n lóbìnrin bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ní kí wọ́n fara pamọ́ torí wọ́n ti mọ irú òṣà tó jẹ́ ìdílé tá a fi ń pariwo wọ́n pọ̀ wọn kan Àlàgùsí ó pariwo ó láyé obìnrin Ìbàdàn ẹ mọ́ dá wọn lóhùn ẹ jáde lọ́bi tó wá wù yín ṣé nílẹ̀ pé ni ẹ já wọn lóhùn ẹ mọ́ dá ẹ lọ́bi tó wá wù yín àwọn àti kò falẹ̀ Ifá ti ń ṣe bí àlàbáyé Ifá ti ń ṣe o ẹ rí pé wọ́n súre fún wọ́n gbàdúrà fún náà ni ipa ara ó tù ara rẹ̀ ó balẹ̀ gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ abiyamọ làwọn náà kò sẹ́ni tó wù kó fojú sunkún wọn mọ́ kí ló ilé ìmúba àṣẹlẹ̀ ní kí ló fi ń wáyé kó Olólù jáde kí ló ilé ìmúba àṣẹlẹ̀ ni kó Olólù tó jáde ó kó oṣù kan lẹ́tì mọ́ gbọ́ káàkiri rédíò ipò Olólù fẹ́ jáde o Olólù fẹ́ jáde o ìjọba ìlú olówó ibi báyìí yóò kọ́ àwọn tó sọ pé Olólù ó dé lórí rédíò agbára ààrẹ ìlú yóò ká láti ní kó Olólù ọmọ jáde torí pé gbogbo wa náà bá bẹ́ẹ̀ ni ó sì nìtàn tó rọ̀ mọ́ Olólù tí wọ́n fi sẹ́ Olólù wálé tí wọ́n gbé wálé àti wọ́n látòjú ogun náà ti gbé wálé bí ìgbò náà kọ̀ọ̀kan náà ló wà nílùú tí wọ́n lọ gbé egun yẹn wálé Ifá ló sọ pé wọ́n lọ gbé egun yẹn wálé nígbà tí ìgbò náà wà nílùú tí ó rí pé kíní nígbà yẹn Ìbàdàn láwọn kọ́ tú Ìbàdàn lẹ́ẹ̀kejì tú nígbà tó kú tí wọ́n ṣẹlẹ̀ bí àlẹ́ lẹ́ẹ̀kẹta tó ní pẹ́lú tí ń dàlù wọn ni wọ́n lọ gbé egun yẹn wálé ẹgbẹ́ tí wọ́n gbé Olólù Ìbàdàn ní Ìbàdàn ti tú mọ́ irú òsàn irú eégún olùwọ́kọ́ wà kẹ́ dìde níbì kan ẹ lọ jáde ẹ lọ kojú ẹ̀ láì sí pé bóyá wọn ní táyé pé wọn àwọn èèyàn wá láti ìlú òyìnbó tí wọ́n bọ Olólù fún tí wọ́n bọ eégún fún tádùn àwọn sì ń gbà tí wọ́n sì rí yàtọ̀ irú ìyún ni wọ́n wáyé pé kí ìyàwó àtọmọ tiẹ̀ kí wọ́n lọ dojúkọ ìwà yìí tẹ́ wá sọ̀rọ̀ yìí ẹ̀yin òsìkò ìyàwó àtàwọn ọmọ yín wá kó wá dojúkọ Olólù wòye mí inú òde Ìbàdàn rí ó kẹ́ gbọ́ lóye Olólù ni ẹ̀ lẹ́kúrẹ́ ìyá àtọmọ yín wá ṣùgbọ́n ẹ sọ fún ìyàwó àti ìyàwó tó gọ̀ àtọmọ ọlọmọ tí ò lọ́pọlọ kí wọ́n lọ fojú di Olólù. Ọlọ́run ló mọ iye tí wọ́n fún ọmọ yẹn kó tó wá gbé lọ bá wọn sí fídíò. bẹ́ẹ̀ni ọmọ yẹn mọ iye tí wọ́n fún wọ́n sẹ̀tì ọmọ yẹn ni
wọ́n sẹ́tẹ̀ kó lọ sí fídíò ni ìkẹta sí fídíò kó fi àwọn oníwà sí bí ọkùnrin ó múra bí ọkùnrin wá sí fídíò tákọ̀mẹ́lẹ́ wá sí akọ̀mẹ́lẹ́ sí fídíò yẹn tó wà successful ni obìnrin kan àfáà yìí wọ́n mú káàkiri online ni olóòlù yín ni o yàwó olóòlù yín tí wọ́n jẹ́ pé ìwọ̀n fídíò ẹ̀ ni nígbà ìpamọ́ lọ́wọ́ ní ìsìn kankan ní yọ̀ lè jáde kẹ́lẹ́yìn lẹ́ran pé lọ sí fídíò gbé wá kárí bọnú mo lọ sí péjì Alábùsí yẹn gan fídíò tó sọ pé káwọn obìnrin Ìbàdàn mọ́ da wọn lóhùn pé kí wọ́n lọ wo olóòlù fídíò yẹn ó ti delete fídíò tí Alábùsí tó sọ pé ẹ̀yin obìnrin Ìbàdàn mọ́ da wọn lóhùn ẹ jáde sólóòlù Alábùsí ti delete fídíò yẹn olóòtú gbọ́ fọmọ́sẹ̀ pé ọmọ táwọn ránṣẹ́ kó lọ wo olóòlù ọmọ yẹn ti kú báyìí after gbàtọ́ sọ̀rọ̀ yẹn tán ní ọwọ́ alẹ́ àná lọmọ yẹn kú èmi ò bí tí pọmọ yẹn kú o torí pé ogun àwítẹ́lẹ̀ ni kẹ́ẹ́ parọ́ lè tó wá gbẹ́nu arọ́ ni o mo kígbe pé ẹ̀yin alábàdàn mọ́ da lóhùn ẹni kò náà kọ́ àwọn àtàwọn ọmọ rẹ̀ àti ìyá rẹ̀ bí wọ́n sọ nìyẹn ẹni kò mọ̀ kó wọn bọ̀ ẹ play video ìtàn màá lọ play video àwọn àáfà tí wọ́n sọ pé káwọn ìjáde sólólù màá play kẹ́lí bá mọ̀ pé mo ti ọ̀rọ̀ yẹn máa pa play video tí wọ́n náà. àwa ìṣe kàbí àfa rẹ. babaláwa ìṣe kàbí àwọn àáfà. àfọwọ́dọ́ ní sọ̀rọ̀ dọ́dọ́ Ìlọrin. àfọwọ́fọ́ àbùkù wọn lọ́rin sẹ́ni. àlùkò gbowó lọ́wọ́ rẹ wọ́n náà gbowó lọ́wọ́ àfa lọ́rin. so wọn náà táwọn àfa àgbà wà tó fọ ọmọ ẹgbẹ́ ṣe ìpìlẹ̀ pé àṣekẹ̀kẹ̀ ẹja máa ṣe ìkẹ́sọ̀ ìdálẹ́ ẹja máa ṣe. ní bá lọ sí ìlànà wọn ní wọn máa fà ẹgbẹ́ sẹ̀dí àfìdé ìjọba Yorùbá sẹ̀dí àfìdé wọ́n dúró lọ́wọ́ Ìbàdàn ọ̀sẹ̀ méjì lọ́jọ́ Ìbàdàn dúró kábàdé sẹ̀dí àwọn ọmọdé ọdún bàbá tí wọ́n mọ̀ lọ́wọ́ tẹ̀lé ọjọ́ kan fún gbogbo ẹ̀yọ́ obìnrin ẹ̀ máa yọjú Olúbàdàn ìlóbi Ìbàdàn Olúbàdàn ọba lónìí. ṣẹ́gun tó ti máa yẹn wí tó ń bèèrè lọ́wọ́ pé àwọn àáfàá wo ló ránṣẹ́ torí pé kólóòlù tó jáde ní ọgbà àáfàá ti bọ́ sí online tí wọ́n ti ń pariwo pé kí wọ́n jáde sólóòlù ìwọ wá jókòó sí lọrin nílùú òfò yín bẹ̀ yẹn ó jókòó síbẹ̀ ó wá ń tafà sínú mọ̀lẹ́ Ìbàdàn tó fẹ́ dá Ìbàdàn rú ni ká pé ìjọba ìlú ìbá jẹ́ ìjọba gidi ni ọmọ Alábùsí yẹn kún àrẹ́sì ẹ̀ ó tún káfà kàtẹ́ àrẹ́sì ẹgbẹ́ àfàyè ẹwò mo ti rí fídíò tẹ̀ níwà ẹgbẹ́ àfàyè. àwọn kan ní òsì kan pé olóòlù nìbàdàn pé eléegun wọn ló fẹ́ jáde kábíyèsí bàbá Olúbàdàn tó wáyé pé bá ṣe gbọ́ nínú níwùsì ní rédíò station tá ti gbọ́ tó wáyé pé bẹ́ẹ̀ lórí abáṣe nìkan tó ń wòye sí lẹ́gbẹ̀mí wípé olóòlù fẹ́ jáde lọ́jọ́ báyìí nítorí náà gbogbo obìnrin kí wọ́n má jáde o ní ya 2026. ṣe gbọ́ ìkan náà tunu gbogbo àwọn ilé ẹ̀kún ààrẹ wọ́n sọ bàbá dẹ́wọ́ ṣe ń gbọ́ ó ní àbára Olúbàdàn agbẹ́kọ̀ọ́ olóòlù fẹ́ jáde ẹ̀rọ ní káwọn obìnrin má jáde ní ti ya 2026 ní ya 2026 ẹ̀yin tẹnu bara Kaaba gbogbo yín ẹ mọ̀ bùsùkúta fún Kaaba ní ya 2026 patriotism Saudi Arabia jẹ́ ní ya 2026 ní ya 2026 òfin tálà ti parẹ́ tó fi gbàgbé gay àti lesbian ní ya 2026 ìjọba Saudi sọ pé kó wọn bọ̀ àwọn LGBTQ ìyàwó sọ pé òfẹ́ wọ́n sí world cup kó wọn bọ̀ sílẹ̀ Saudi ní ya 2026 ní ya 2026 ẹ lọ tẹnu bùkúta bórí ẹ bá pé ọlọ́pọlọ yòrò ní ya 2026 o lè kó 10 million naira kó sọ pé kó mo wálé mọ́kì táwọn ẹgbẹ́ rẹ mọ́ta àwọn ẹgbẹ́ rẹ kó mọ́ 10 million lọ́wọ́ rẹ ikẹ́ ẹgbẹ́ travel lọ́lẹ̀ mímọ́ kó lóṣù kan wọ́n tún ní kó tún lè wálé padà ní ya 2026 ní ya 2026 ìjọba àwọn tẹ́lẹ̀ gbé ní o ọmọbìnrin tó kú yìí àwọn tẹ́lẹ̀ fi kú rẹ̀ bí ni olóòlù ó sẹ̀ mọ́ jáde o olóòlù kò sẹ̀ mọ́ jáde ó bóyá mọ́ jáde ọdọọdún nu gbogbo àwọn arábàdàn sì ti mọ̀ ẹnìyàn kan fọwọ́ para rẹ̀ lójú ṣùgbọ́n nìkan náà yóò kọ́ dẹ̀jà pé kíni àwọn ìyá ayé kan wọ́n láwọn yọjú wò kékeré sí ìṣe wọn láwọn ìyá ayé kan gbọ́ gidigidi olóòlù wọ́n sàwọn ẹbẹ́ dì lọ ni fídíò ibi tí bọ̀bọ́ Alábùsí yẹn tó sọ wípé káwọn ará obìnrin Ìbàdàn mọ́jà wọn lòun kún olóòlù mo sì bọ́ aláwọ̀ péjì ó ti dé fídíò yẹn bọ́ wá ti lò ní fídíò kẹtẹ́ bá rí ẹjọ́ ẹjá lóra nìyẹn káwọn èèyàn rí. àwọn obìnrin tí wọn gbọ́dọ̀ jáde òun làwọn obìnrin tí wọ́n subscribe sí wípé ìṣẹ̀ṣe àṣìṣe òun lọ́nà ṣùgbọ́n ìyọ̀bí mùsùlùmí ẹ jáde tí ìlú wa Nàìjíríà kò sí fọyọ̀ kan o a gbọ́dọ̀ fara ní àwọn Nàìjíríà alábòsí gbogbo ẹ̀yin aláṣìṣe yìí ibi tá à ń pè yín kú o ń bẹ̀ ibi tá à ń pè yín sí òun níbi àlàáfíà òun níbi freedom káwọn obìnrin wá ní freedom mo ráwọn obìnrin tí wọ́n jáde tí wọ́n ní àṣà àti ṣe wọn ní olóòlù fẹ́ jáde káwọn obìnrin tí wọ́n advice obìnrin kó má jáde does it make sense to you like wọ́n restrict freedom yẹn obìnrin inú ilẹ̀ tún dùn ọkùnrin lè jáde obìnrin ní o gbọ́dọ̀ fojú olóòlù ọkùnrin lè olóòlù kọ́ olóòlù ni àbólòlù olóòlù kọ́ olóòlù ni àbóyè olóòlù fẹ́ burú tó fi jásí bóbìnrin gbọ́dọ̀ rí àbóṣìwò à ń bá kábàáyé. nípa àwọn yìí àwọn ló pa ọmọbìnrin tó kù yìí àwọn ni wọ́n pa ẹ rí i pé láti ọgbà tó lè ṣẹlẹ̀ báyìí àáfà akẹ́kọ̀ọ́ jáde láti sọ̀rọ̀ rí ẹ̀ gbogbo sì gbọ́ wọn ò jáde láti sọ̀rọ̀ rí ẹ̀ táyé pàṣẹ yìí tòótọ́ ẹ̀sìn rọrùn ni ó yẹ kí ẹ̀yin àáfà láàrin wọn ó yẹ kí ẹ ti jáde kí ẹ kàn dé máa rú action yẹn ní pé bóun lẹ́sọ̀ pé kí àwọn ará Ìbàdàn jáde sólòlù nígbà tó jẹ́ kọ́ni jáde sí wọn á pọ̀ mọ́lọ́mọ́ nísìn ẹ̀yin àáfà yòókù wọn náà ẹ jókòó lójú kan náà ẹ jókòó pàtẹ́bọ̀ ẹ jókòó pẹ́lẹ̀ mọ́ ọmọlọ́mọ lẹ ti pa ń bàdàn ẹ wo inú ìbànújẹ́ ayérayé táwọn òbí ló wà sẹ́gbọ́n táwọn bàbá ẹlẹ́gùn olóòlù yẹ àwọn bàbá yẹ sẹ́gbọ́n táwọn bàbá yẹ sọ sẹ́gbọ́n táwọn bàbá yẹ sọ wọ́n láwọn náà bá mọ̀ tàwọn àwọn olùgbàdúrà kí káyọ̀ mẹ́rin kó bàjẹ́ ìdí ní sínú
tó fi máa pariwo kólólù tó jáde pé obìnrin ò gbọ́dọ̀ jáde sólólu o ẹ má yọ kámẹ́rà o wọn yẹ kámẹ́rà olólu o ẹ̀yin mùsùlùmí kan ẹ wá lọ fọmọ ẹ lówó kó kámẹ́rà olólu ọmọ tí rojọ́ lọ́rùn báyìí tẹ́yìn àwùjọ mùsùlùmí táwọn òótọ́ bẹ́ẹ̀ mọ́ kílèmù táwọn kan láwọn mọ́ kílèmù lọ́la ìpẹ́ àlàáfíà àwọn gbé dání ẹni táwọn ìpàlàfíà lè gbé dání ni gbogbo àwọn tí wọ́n ṣe wá sí tẹ́ẹ̀bà arrest wọn tán ṣe wá sí pé káwọn arábàdàn jí jáde sólólu tẹ́ẹ̀bà arrest wọn ayé pé ọmọ àlè ní ìjọba ẹgbúrò arrest wọn ní ọdún kan nílùú Ìjẹ̀bú bí kan náà bó ilẹ̀ fojú jágẹ́ mọ́nu bí kan náà fojú jágẹ́ mọ́nu tílé wọn lẹ́bí wọ́n bọ́ sí wọ́n pè nǹkan ìṣẹ̀dálẹ̀ ìlú kan ìwọ́kẹ́dẹ́ ṣé ẹ̀sìn yẹn ṣé sọmọ dáyìn lórí irú ni ǹjẹ́ mi lọ sílẹ̀ Saudi kí wọ́n àná sí wá lọ sí orí social media wọn lẹ̀ Saudi kí wọ́n pẹ́ irọ́ ni o ẹ̀yin Saudi ẹ̀yin ọmọ Saudi ẹ̀mọ́rọ̀ tẹ̀lé kàbá mọ́ o irọ́ ni o ẹ̀yin ọmọ Saudi ẹ̀mọ́rọ̀ tọkọ àṣetà ní mọ́ o irọ́ ni o ṣé ìjọba Saudi ò ní gbé mi bẹ́ẹ̀ pé wàá mọ̀ pé irọ́ ni bọ̀ sẹ́mi ìjọba Saudi dá torí ṣẹ̀dálẹ̀ ìlú tiwọn ni ṣé ìjọba Saudi ṣé wọ́n jẹ́ kí n rálẹ̀ wọ́n bẹ̀ orí mi dànù ni tí ọ̀sán bá tán bá mú mi wípé mo wá lọ lú wọn mo lọ sí mídíà máa pẹ́ òkúta àtàsíwájú ìrọ̀ ẹ lọ sọmi yọ máa ti kẹ́ fọ́ kò sí ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ kàbá nǹkan irọ́ ni kò sí ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ẹ lè wo ohun tí ìjọba Saudi ó ṣe fún mi tí máa lọ síbẹ̀ nílùú Saudi ṣùgbọ́n yóò wà sórí ilẹ̀ yóò wà lórí ilẹ̀ tiwa ẹ sì mọ̀ bàṣẹ dálẹ̀ ìwà jẹ́ ẹ mọ̀ bá kọ́sọ́mà sẹ́yìn ìwà jẹ́ ìjọba ò lè ṣe yẹn kan ẹ wo ààyè tí ìjọba ìlú fi gbà wọ́n. èèyàn kan ò lè dẹ́rọ̀ ẹ̀wọ̀n Burkina Faso. láíláí níwájú Ibrahim Traoré àwọn ọmọ ọkọ ìlú lẹ́yìn àwọn ọmọ ọkọ ìlú lẹ́yìn ọmọ àlè ti pọ̀jù náà dáa kóso lórí ọmọ àlè ti pọ̀jù nù wọn àwọn ọmọ ọkọ ìlú nù ṣáàlì lọ sí àwọn China kó lọ sí China kó lọ tẹnubá ìṣàdálẹ̀ wọn láìda kó wá fi sórí mídíà só lè sọ lọ sí India ìṣàdálẹ̀ wọn ìbájẹmọ́lù ìbájàgbò náà pẹ̀lú sàwọn só lè lọ tẹnu àbùkù bá ní India bọ̀tá tí wá délẹ̀ Yorùbá ẹ àmọ́ tẹnubá ìṣàdálẹ̀ tiwa kọ́sọ́mà àtàlẹ́ṣẹ̀ wa ẹ mọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ ni pé tẹ́ bàjẹ́ tán tẹ́ bàjẹ́ tá àgbòlólù mọ́ tá gẹmọ jáde mọ́ tá àṣòṣà mọ́ bẹ́ẹ̀ ni pé tí ìlú bá bàjẹ́ bẹ́ẹ̀ ni pé àwọn Saudi yẹn wọ́n wẹ̀ kọ́ mu wa tá a dé lọ́wọ́ wọn pé wọ́n fún wa físà. wọ́n lè fún wa lásàlọ́. wọ́n lè fún wa lásàlọ́ mu gan bẹ́ẹ̀ ni pé tí ìlú wa ìbá ti wà bàjẹ́ tán tí a ti fẹ́ bàjẹ́ tán tá a fẹ́ sálọ Saudi bẹ́ẹ̀ ni Saudi fún wa lásàlọ́ àbí wọ́n fàyè gbà wa. àbí táwa mórílé gbólókù. gbólókù tá mórílé tí a ti fẹ́ gbólókù tá mórílé. àwọn Iran àtàwọn ọmọ ìyá wọn kíní wọ́n ń jà Saudi Arabia ò lè fún Iran wọn ò lè fún lásàlọ́ àwọn Kuwait tó jẹ́ Arab nation Saudi Arabia ò lè fún lásàlọ́ pé kó kẹ̀tẹ̀ gbà wọlé ṣùgbọ́n yìí wòlé ti bí ẹni gbé òfin ẹ̀sìn Saudi lérí kẹ́nikẹ́ni ṣe fi kàn lẹ́mu ìṣẹ̀dálẹ̀ tiwa tẹ́ bá bàjẹ́ tán okùnrin tẹ́ sálọ wípé bàbá ẹ ṣe kú kò domi o torí mo ké ìyẹn tó ọmọ yẹn ìyẹn tó mọ̀ jẹ lóyo torí bóyá tó ṣe yẹn kò sí ẹni tó lámì sọ pé mo fọmọ yẹn lówó kó lọ rìkọ́dù ọmọ yẹn ò ṣẹ̀ṣẹ̀ Ìbàdàn o olóòlù sí ṣẹ̀ṣẹ̀ jáde ọmọ yẹn ò ṣẹ̀ṣẹ̀ Ìbàdàn olóòlù sí ṣẹ̀ṣẹ̀ jáde tàbí kó jẹ́ wípé ọmọ yẹn gan wọ́n rán wá láti lọ ní tán fún lówó pé kó lọ rìkọ́dù lóluwà ọ̀tá pé tó ń gbé Ìbàdàn ni kò lè yọ kámẹ́rà tó lólu láíláí. ìjọba Nàìjíríà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba Nàìjíríà lápapọ̀ gbogbo àwọn àáfàá tí wọ́n sọ̀rọ̀ yìí nígbà tó lólu fẹ́ jáde ẹ dákun ẹ gbúdọ̀ bá wa gbá wọn kàn tẹ́ ẹ bá wa tì wọ́n mọ́lé wọ́n gbúdọ̀ jìyà ọmọbìnrin tí wọ́n pa yìí àwọn náà pa ọmọbìnrin yìí kéèso lólu o àwọn àáfàá tó jáde tó sọ̀rọ̀ àwọn náà pa ọmọbìnrin kéèso lólu o olóòlù ò pààyàn o bólóòlù ti mọ́ jáde ti ẹnu tó sì jọ sàtìtò tóbìnrin rẹ̀ rí kò sí wá olóòlù sí ní wọ́ kò sí ní torí pé kò sí ní lọ́bítà tí tilẹ̀kùn mọ́rí kó wá gbẹ́lẹ̀kùn kó rí ẹ sílẹ̀kùn kó fẹ́ wojú obìnrin olóòlù ní yálé kò ní yálé ibi tóbi wà pé kó ẹ sílẹ̀kùn mo fẹ́ wojú ìyàwó yín o àáfà sílẹ̀kùn mo fẹ́ wojú ẹlẹ́yà o olóòlù sí ní yálé mọ́sálásí tẹ́tí kírun kó lọ́mọ kàlẹ̀kùn pé ẹgbójú bóde wọ́n ní ìdí àtàgò kẹ́yìn àparò ohun ojú wa lójú rí bójú ẹ̀ bá wo yóò rí bójú ẹ̀ bá sì wọ́n náà yóò rí ojú ọmọ ilé ìwọ́n náà lè rọ́nà yìí eléyìí wà jẹ́kọ̀ọ́ fún ogun ẹ̀yìn yòókù tá ń gbé ní ìlú Ìbàdàn ogun tó wáyé sọ́nù tó máa sọ pé wọ́n èrí nu òsàlá pé àyẹ̀wò sáyì ẹ gbúdọ̀ yọjú sínú bó wáyé kútàkùn lọ bútàkùn Ìbàdàn olódùbọ̀dé ó sọ wá o ànílógún ikú ọmọdé mọ́ o gbogbo ètò ìsìlọ náà Ọlọ́run bu omi tútù sí àwọn òbí rẹ̀ lọ́kàn ṣùgbọ́n ẹ̀yin òbí ẹ̀yin alágbàtọ́ ẹ kí àwọn ọmọ yín lọ ẹ̀sìn àjòjì tí wọ́n fi dà lórí rù kò lè gbà wá ìpalára tí mo mú wá bá fún wa ni torí ọba tèmi torí olóòlù ní ìsìnbáyé kẹsẹ́ ta ló dálẹ̀ kẹsẹ́ abá tó bí lọ́mọdé dálẹ̀ wọ́n ti dálẹ̀ tipẹ́ èmi sì ti mọ̀ pé bí ṣe ṣiṣẹ́ nu torí ẹ̀ mo ṣe ké tó mo ké tó akọ̀ ìṣẹ́ká tó gbé tó padà wá ní níbi tí mo ti ń ké bí 3 days ago tí mo ṣe program yẹn nígbà táwọn afáàn pariwo 4 days ago wípé wọn lọ jáde sólóòlù ẹ má jáde sólóòlù o mo ké èsì rẹ̀ rí o
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.